tún wá gbọ́ nǹkan táwọn èèyàn tún sọ nípa obìnrin yìí gbin òun kí ló ń ṣàwọn èèyàn báyìí ná sẹ́yìn lẹ ṣoògùn owó fún èmi kọ́ mo sọ o èmi kọ́ mo sọ o èmi kọ́ mo sọ o sẹ́yìn lẹ ṣoògùn owó sí ẹ wo fídíò yìí. And when somebody can open his or her mouth pé ẹgbin ọ̀run ṣoògùn owó ni nítorí pé ó ti lówó torí pé ó ti kọ́ mansion ṣé ọmọ májẹ̀mú ti ń bẹ lórí rẹ̀ ni olúkálukú ló gbé májẹ̀mú rẹ̀ wáyé bó ṣe ní mansion tó ń sọ lẹ́ni ó jìyà ó gbọ́rọ̀ tábúrò ẹ̀ sọ ni máa gbọ́ ọ̀rọ̀ tábúrò ẹgbin ọ̀run sọ ó ní nígbà tí ìyá àwọn kú ó láwọn ráre ó ní kọ́lọ́njọ́ kó ràn òun lọ́wọ́ káwọn ọmọ yìí mọ̀ ráre lọ́wọ́ òun ó ti ẹ̀ yé kò sí pé bóyá a gbọ́ pé bóyá ara wọn ò yá àbí nǹkan kan not until after she died láṣẹ tó mọ̀ pé there is something she is nursing within. Would you ever know? ṣé o lè ever mọ̀ pé màmá yìí ní àìsàn kan tó nọ́ọ̀sì nínú àgọ́ ara kò sẹ́ni tó mọ̀ ohun tí ojú ìránṣẹ́ Ọlọ́run rí kò kéré nínú ẹ̀mí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa pakún mọ́ nínú ara I am begging all bloggers I might be very very small to you please if it will take me to kneel down and prostrate or start rolling on the floor for you. I am begging you all. Should you see anything concerning any prophet or prophetess or any man of God, and please look for their direct line. If it will take you 1 month láti rí wọn bá sọ̀rọ̀ kí tí ẹ ṣe rú mi máa gbé kọ̀ kíákíá. Please let us try and talk to them one-on-one. The pressure is very very real. This thing they call dragging on social media. Ẹ jẹ́ ká fàdágẹ́ra wa wò. Pé èèyàn jẹ́ òṣìṣẹ́ Ọlọ́run kò sọ pé kó má lówó lọ́wọ́. Jesus Christ has paid it all. It is not a sin for a servant of God to be rich. Mo máa ń sọ mo ní ìránṣẹ́ Ọlọ́run ló yẹ kó mọ lo tó dáa jù láyé. Débi táwọn kan ti máa wá dráàgì ìránṣẹ́ Ọlọ́run kan pé ó ṣe báyìí. We go through a lot of things we cannot tell you. Maritally àwa ní òkùnkùn fèsì jù. Èmi kékeré tí mò ń bá yín sọ̀rọ̀ yìí tí n bá sọ tójú mi rí ní ipa ìgbéyàwó fún yín ẹ mọ̀ bá mi sunkún ni tí n bá tẹnu bọ story mi lálẹ́ yìí ẹ máa bá mi sunkún ni pé what kind of challenges irú ogun wo rè yet they will bring that kind of problem. Somebody will call me that I have to sit down, pray for the person, tackle it spiritually. Irú iná bẹ́ẹ̀ dẹ̀ ń jó mi. Mo bẹ̀ gbogbo ẹ̀yin bloggers nítorí Ọlọ́run. Mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ máa ń like àti tó yẹ pé ẹ máa ń try àti tackle àwọn ìránṣẹ́ Ọlọ́run bóyá ẹ fi ń wá follower àbí ẹ fẹ́ kí Facebook ó monetize yín. Please, if you need monetization, gbé fóònù ẹ sí ìdí sósì. Jẹ́ kó dùn pàràràrà post ẹ̀. Wàá rí pé wà ní viewer. Kíákíá wà ní monetization kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. We go through things. A lot of things happens to us. Oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ sí wa. A ò ní lè sọ fún yín. We cannot tell you. We cannot disclose.
especially láwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti lórúkọ bí Ẹ̀gbin Ọ̀run yìí, they will want to be very very careful in all ways. Ó ti lórúkọ tí lágbájá fẹ́ súnmọ́, tàmẹ̀dọ̀ fẹ́ súnmọ́, a fẹ́ ní ìkíyèsára láti wípé eléyìí ni kí súnmọ́, eléyìí ni kí súnmọ́. They will want to be very very careful in all ways. Síbẹ̀ àtùpà wọn ò ríran rídìí ara wọn. Ẹ jọ̀ọ́, stop dragging people of God, please. Ọlọ́run ló pè wá lóòótọ́, ṣùgbọ́n especially ìránṣẹ́ Ọlọ́run lóbìnrin. Mo lè ka ìránṣẹ́ Ọlọ́run lọ́kùnrin tó jẹ́ wípé ìgbéyàwó rẹ̀ ò dúró. Ìgbéyàwó ìránṣẹ́ Ọlọ́run òkùnkùn máa ń sábà fi fìtínà tí wọn. Imagine a woman of God, imagine a man of God that is living alone. Loneliness kills, number one. That is when you see a lot of us, we try to make ourselves happy. Olè ṣe rí wa ní TikTok. Ẹ má jẹ́ ká parọ́ tọ́ra wa. We try to make ourselves happy because deep within we know we are not happy. Kò sì sí ta fẹ́ bọ́lọ̀ ń fà nítorí pé àgbélébù ìpè wa ni. I have seen men of God like 2 or 3 tí ò sí obìnrin lábẹ́ òrùlé wọn. Wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ Olúwa, wọ́n dẹ̀ ń gbàdúrà fún yín, ẹ sì mọ ṣàmì, miracle ó sì mọ ṣẹlẹ̀. A lonely life is, I don't know how to qualify that kind of. We go through things. Imagine ìránṣẹ́ Ọlọ́run tó ń gbàdúrà fún yàn 9, 10 tó ń ṣe prógráàmù àwọn abiyamọ, àwọn alábiyamọ tó yẹ pé ó ń gbàdúrà fáwọn àwọn oníbísí àwọn tán ọ̀rọ̀ ọmọ bí wọ́n dẹ̀ ń give testimony, ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀, àwọn èèyàn dẹ̀ ń bímọ, inú rẹ̀ dẹ̀ wà ní sísẹ́. Kò sì bímọ. Yóò máa bí Ọlọ́run jọ tẹ́nìkan bá wá pé ẹ ló mọ́ mi, Ọlọ́run ti dá mi lóhùn o, mo ti róyún ní o, abẹ́niyẹn yọ̀ lóòótọ́, a wá padà lọ sínú yàrá, a wá sunkún lọ lọ́hùn, ó wá fẹ́mi náà lẹ́yọ̀ kan. You think it is easy? Ẹ̀gbin Ọ̀run is I don't know, mi ò rí rí, ṣùgbọ́n níwọ̀nba tí mo lè sọ nípa màmá yẹn, màá pè é lóru. She had to give me a direct line. Who am I? Ẹ̀gbin Ọ̀run fi máa fún mi direct line. Immediately tí wọ́n break fún mi, tí mo gbọ́ pé wọ́n sọ pé kú, mo lọ pé direct line ẹ̀ kò lọ mọ́. Mo lọ sí WhatsApp, gbogbo messages wa ní WhatsApp, ó ti fún mi, ò rí kankan mọ́. She gave me a direct line pé ya máa pè wọ́n lóru, máa pè wọ́n lọ́sàn-án, messages mi èyí jọ gbádùn. A ní ìyá àdúrà, mo ṣe báyìí, mo lọ báyìí. Ṣé o rí àwọn àmọ̀ràn wọn gan ojú owó fún mi? The way Ẹ̀gbin Ọ̀run will talk to you, ó máa kò sọ pé ẹ̀mí kékeré tí wọn ò rí nǹkan tí mi ò lówó lọ́wọ́, kò sọ pé irú ẹ̀mí ó ṣọ̀wọ́n láwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti gòkè bíi tiẹ̀, tí ìránṣẹ́ Ọlọ́run abẹ́rẹ́ tí ó fẹ́ bá sọ̀rọ̀ tó dẹ̀ máa respond sí just immediately. Even if she will tell me hello ìyá àdúrà ìjọ mo busy, ẹ fún mi ní voice note tó ní kí n fóun yẹn kò ní ju ìṣẹ́jú bíi kò ní ju 15 minutes tó máa fi attend sí voice note mi. Orí ẹ̀ kì í dẹ̀ ṣe pé àwọn tí wọ́n tètè reply ẹ̀ kì í ṣe pé wọ́n ń gbéraga, wọ́n busy. We are going through a lot. We are fighting within. I could remember sometimes I was on sick bed. I had typhoid then. Ọlọ́run ni ó pa mí lọ́dún tí mò ń sọ yìí, mo ní typhoid. My children will look at me on the sick bed like this. They will say, mommy, please don't die. I said, me, I die not. Still, people were calling me. Messages were entering my WhatsApp. Mo ń fọwọ́ kan gbá omi. What? Wọ́n kí drip sómi kan, mo fi ọwọ́ kan reply, mo fi ọwọ́ kan gbàdúrà fáwọn èèyàn. Please give us this one respect. Ẹ jọ̀ọ́. We are human beings like you. Imagine ẹni tó ń dágbé, wọ́n kó àwọn ọmọ wọn sí body school ni o. Yóò fẹ́ ṣọ́ra fún yàn, yóò fẹ́ ṣọ́ra fọ́rẹ̀. A ní àkókò àdúrà.
You don't know what is going through. You don't know what we are going through. Please give us that one respect. Whatsoever we do, stop dragging us. Stop dragging us. We are not complete. The same water that is running through your vein is the same water that is running through our veins. The same blood that is running through your veins is the same blood that we have. The only difference is the anointing on us. When you have call, tí Ọlọ́run bá pè ẹ́ tó gbóhùn, tọ́lọ́run pè ẹ́ lóòótọ́, kí wọ́n àwọn èèyàn máa sọ pé Ọlọ́run pè ẹ́, ṣó ní kó má ṣiṣẹ́ ni àkókò kan wà, ó máa ní stage tó máa dé nínú iṣẹ́ ìránṣẹ́, ó ní lè fèsì business yẹn mọ́, ó ní lè lọ bí iṣẹ́ yẹn mọ́. Àfi tó bá ní ìpè lórí, àfi tó bá kí ṣe wòlíì, àfi tó bá jẹ́ pé ó kì í ṣe full time, àfi tó bá gbé pastor ní ẹ̀tọ́ náà pastor ló dàbí pé wọ́n ṣe bẹ́ẹ̀ ráyè àti but wòlíì Ọlọ́run alààyè tó ń gbọ́ tó dẹ̀ ń rí, ó máa tó àkókò kan ó ní time fún business ara rẹ̀ mọ́. Ẹ jọ̀ọ́ ẹ fún wa ní ọ̀wọ̀ ẹyọ kan yìí. Stop, you are killing us inside. Imagine irú bí mo ṣe ń sọ̀rọ̀ lọ ìbáyìí kẹ́nìkan wọ bí kó máa sọ pé olórí burúkú màmá yìí kí ló ń sọ lẹ́nu yìí kó bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìpè ńláńlá fún mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí màá ka kọ́mẹ̀ntì yẹn lóòótọ́ mi ò ní rìgáàdì yẹn lóòótọ́ ṣùgbọ́n pain yẹn wà that pain is within me. Mo fi èmi olórí burúkú kí ni mo ṣe báyìí kí ni mo sì sọ báyìí tẹ́ni yìí fi ń ṣépè fún mi. Depression is real. Ẹjọ́ ẹ ṣàánú wa. Iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ mi là ń ṣe àòṣìṣẹ́ ara. And when somebody can open his mouth pé ẹgbin ọ̀run ṣoògùn owó ni nítorí pé ó ti lówó torí pé ó ti kọ́ mansion ṣé ọmọ májẹ̀mú ti ń bẹ lórí rẹ̀ ni olúkálukú ló gbé májẹ̀mú rẹ̀ wáyé. Bó ṣe ní mansion tó ń sọ lẹ́ni ó jìyà ó gbọ́rọ̀ táburú ẹ̀ sọ ni. Máa gbọ́ ọ̀rọ̀ táburú ẹgbin ọ̀run sọ. Ó ní nígbà tí ìyá àwọn kú ó láwọn ráre. Ó ní kọ́lọ́run jọ kó ràn òun lọ́wọ́ káwọn ọmọ yìí mọ́ ráre lọ́wọ́ òun. Ó ti ẹ̀ yé. And somebody is talking about ẹgbin ọ̀run and her husband too. Ṣé ọmọ connection tó wà láàrin àwọn méjèèjì ni? Máa yẹn ní pé she loves me and I love her too. Please. We have enough on our head. At times my children will be talking to me. Màá kàn máa wò wọ́n bí eléyìí ni. Mi ò understand. Àfi tí má ṣẹ̀ṣẹ̀ come back to their level pé what did you say? What did you say you want? A lot of things ló wà lórí wa yìí. Don't think because we don't react to all those bad comments, we don't see them. We see them. Wọ́n hot wa. Àwọn comment yín wọ̀nyẹn ó hot wa.